Africa Content TV. Àwọn ọmọ táwa lẹ́yìn àpọ̀gbọ́ àlùbáríkà iná lára ẹ̀ náà làwọn náà ń lò ààbẹ̀ yọjò ààbẹ̀ tán èyí náà wà ní tán ẹ̀wà ní tí ẹ̀wà ní ṣẹ́kù ọ̀làláwọ̀ náà ọ̀là kó wáta ìlà ìlà ìfẹ́. Ìsàjẹ́gẹ́gẹ́ ìsìnà tí kò ní jẹ́ àwọn olùfẹ́rẹ̀ kò jẹ́ nígbè ní ojú ìjẹ́ látàlọ́ bá ṣàmọ̀ kúrò lọ́dọ̀ mi ṣọ́gbọ́ òkè ṣíṣẹ́ntẹ̀lẹ̀ ẹni òkèlè ẹni òjá àádọ́rùn bóyá ìdíje bá gègé èmi ọmọ máa mo ti mọ nílé èmi ọmọ máa mo ti mọ nílé má ṣe ayé o àwọn èèyàn wà bí o ìyàwó sójà Samilari kúrò èsì sí kò gbá gírí brother.